tó ọlọ́run ìbà rẹ, Elédùmarè ìbà rẹ, ọba tó dá ayé òun ọ̀run ìbà rẹ o, alápá kábíkábí, ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkan kan, ọba àìkú àìdíbàjẹ́, alásọtẹ́lẹ̀ ohun gbogbo, Elédùmarè ìbà rẹ. Ìwọ lọ́ba àjíkẹ́ ọba fẹ́rẹ́fẹ́rẹ́, ọba àjùwàpè, agbenimọ́dẹ̀yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò, abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ nínú ọ̀fìn ìbà. Ìbà bàbá obìnrin, àwọn akáṣọ lérí mọ́rẹ̀rù, obìnrin bàbá ohun tó yanyan, ìbà yín o, èèyàn jẹun òrò àjẹdù èèyàn mọ́bì, àtòróró jẹ fún ọ̀gàlàntà ìbà. Láàlú ògiri òkò ó dọwọ́ yín o, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ yín, ẹ mọ́jà ṣílẹ̀ tẹ́ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ̀gún ayé ẹ mọ́jà ogún alẹ́sẹ̀, aṣọ àwọn àgbàlagbà ẹ mọ́jà bá wọn tẹ̀, aṣọ ọ̀ka ènìyàn ẹ mọ́jà tẹ̀, ẹni tá a bá ṣẹ̀ tá a bá bẹ̀ tí ò ní gbà, Elédùmarè a bẹ̀ ọ́ lónìí, mọ́jà bá rọ ẹni bẹ́ẹ̀ tó papọ̀. Nǹkan ṣẹlẹ̀ o, nǹkan ṣẹlẹ̀, ẹ mọ́jà parọ́ tàn yín jẹ. Lánàá òde yìí, Amẹ́ríkà mú nǹkan lẹ̀ àti Israeli pẹ̀lú Iran, wọ́n mú nǹkan lẹ̀ tààrà. Ọ̀dọ̀ Iran náà ti retaliate padà, ó dá tiẹ̀ padà, ṣùgbọ́n àwọn àmúlégbè rẹ̀ ní lọ sọ̀kọlù, ó sọ̀kọlù Dubai, ó sọ̀kọlù Qatar láti lè pè wọ́n sójú ìjà, ṣùgbọ́n Dubai jẹ́ kó máa yé Iran báwọn ò ṣetán jàǹtà wọn, bísínẹ́sì làwọn fẹ́ ṣe. Ara àwọn nǹkan tá a fẹ́ káwọn èèyàn mọ̀ nípa ẹ̀sìn nìyẹn, kì í ṣe gbogbo ìlú ló rẹ́dí wàhálà torí ẹ̀sìn, ṣùgbọ́n tipẹ́tipẹ́ láti mọ Iran pẹ̀lú wàhálà ẹ̀sìn débi pé wọ́n láwọn agent ti ṣiṣẹ́ fún wọn Nàìjíríà bí, wọ́n láwọn èèyàn tó yẹ pé tí wọ́n bá sọ ní Iran lónìí, ayé tí nǹkan bá bàjẹ́ níra ayé tí wọ́n náà sì máa bàjẹ́ Nàìjíríà bí, tá a ti ń rí látàná pé wọn ò gbádùn mọ́ pẹ̀lú wàhálà tó ṣẹlẹ̀ ní Iran. Ẹ dákun ẹ̀yin ẹ̀mí, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ni, kí ló kan lẹ̀ Yorùbá pẹ̀lú Iran? Nígbà tí wàhálà dé ní Iran tí ò kan Nàìjíríà, kí ló wá kan ilẹ̀ Yorùbá ń bẹ̀? Kí ló kan ilẹ̀ Yorùbá? Àmọ́ fọ́nrán kan wá níbi tí Mufutau àbí kí ló ń gbórúkọ ẹ̀, Mufti Ìwó títí ń ṣèdárò ewu bàbá wọn ní Iran tó filẹ̀ ṣàṣọfúra, á fi hàn yín, ẹ̀ẹ́rì lójú rẹ̀ pé ń ṣọ̀fọ̀. Ṣé ẹ ti rí pé ìjáfara léwu? Torí ẹ̀ la ṣe ń pa àwọn àjọ iléeṣẹ́ ìsìnjọ́ kínní àná tá à ń sọ fún ìjọba wípé ọkùnrin yìí ọ̀rọ̀ rẹ̀ ní ìdí àmójútó. Wọ́n dẹ̀ ń jẹ́ ọmọ ayé wa gbàgbàgbà pé Nàìjíríà náà wà lórí watch list. Ṣé kìí ṣe àwọn tí ń kọ̀ sí ẹ̀rí? Ìjọba ẹ̀yin ni mo rí bá wí o, tẹ́ ẹ̀ bá ń wo Mufti ìrànà, tẹ́ ẹ̀ bá ràn lọ́wọ́, bẹ́ẹ̀ sponsor ẹ̀ l'Amẹ́ríkà ní kí Trump kúkú máa mú lọ fúnra rẹ̀, àbí kó máa lọ ọ̀rá nǹkan lọ máa gbébẹ̀, ká lè lálàáfíà ní bíbá yìí, ká lè fẹ̀dọ̀ sójú òróró. Àmì ilé ìtìjọba ó sì ń bẹ́ o, ẹ̀rí ẹ̀wò tí mo ti ń dánwò nítorí wàhálà tó ṣẹlẹ̀ níra, ẹ̀wò bí ṣe ń jàpórò kú láìsí pọ̀ wà lójú ogun. Kí ló dé tí wọ́n dúró ń bẹ̀? Middle East ní bíbá yìí, Muslim country ní bíbá yìí, Arab country ní bíbá yìí, wá ìtàmẹ́ta wá fi àdúrú jìnnàjìnnà kọ́ńtínẹ̀tì ẹ̀lẹ́ tó wá fi bẹ́ẹ̀sì síbẹ̀. Ẹ dàgbọ́n, wọ́n náà kan sọ pé báwo ni ìdáhùn sí lè lọ àtáàkì àwọn orílẹ̀-èdè mẹ́fà, kí ni ọba á ṣe? Yá àkọwọ́dún ta ní àmọ́ àtáàkì, nígbà wọn tó wọ́n àtáàkì òun ta ní wọ́n àtáàkì. Kọ́ àtáàkì àwọn orílẹ̀-èdè wọn fẹ́ dákọ̀ kọ́ àtáàkì wọn, àmọ́ military base Amẹ́ríkà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ìsàlẹ̀ lọ́wọ́ àtáàkì wọn, kéèyàn kọ́kọ́ gbé ògo fún un pé orí ẹ pé Iran ọwọ́ à ń bẹ̀. Ìsàlẹ̀ tí wọ́n àtáàkì ẹnu wọn náà ṣe àtáàkì pàpàpàpàpà orílẹ̀-èdè mẹ́fà. Number one, military base Amẹ́ríkà ti ń bẹ ní Qatar, bó tẹ̀ pé Qatar ó try àti defend the military base Amẹ́ríkà.
ó gbóṣùbà fún Iran pé Stanley náà wọ́n ṣe ń àtàkì ẹmọ́júmọ́ yìí wọ́n náà ṣe ń àtàkì Amẹ́ríkà ní Qatar, wọ́n àtàkì Amẹ́ríkà ní Jordan, wọ́n àtàkì Amẹ́ríkà ní Kuwait, wọ́n àtàkì Amẹ́ríkà ní Emirates, wọ́n àtàkì Amẹ́ríkà ní Saudi Arabia. Lẹ́yìn náà wọ́n wá fi bọ́ọ̀bù ránṣẹ́ sí Tel Aviv, capital Israeli, tí wọ́n àti Amẹ́ríkà òjò wá àtàkì. Bẹ́ẹ̀ náà sí ní Jerusalem. Gbogbo àwọn ibi tí wọ́n dákọ̀ ẹ̀ pátá kí lè Amẹ́ríkà ń ṣe ń bẹ̀, kí lè Amẹ́ríkà ń ṣe ń bẹ̀. And then àwọn orílẹ̀-èdè tí wọ́n dákọ̀ yìí gbogbo wọn ni wọ́n ti sọ fún Amẹ́ríkà pé kọ́ mọ̀ lu ọ̀dọ̀ àwọn torí wọ́n mọ tí ń bẹ́ ń bẹ̀, kọ́ mọ̀ lu ọ̀dọ̀ àwọn láti lọ àtáàkì Iran. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rí orí tábìlì tébù ẹjẹ́ àjọ ṣàṣọyé láàrin ara wa, ẹjẹ́ àparí ẹ̀ ọmọ jẹ̀jà orí tébù yìí lọ. Ẹ sọ pé ẹjà, ẹ sọ pé ó ti tán, òjijì náà ni. Àwa náà ti ń fura pé oníjàmbá ni ẹ, wọ́n sọ pé àwọn ṣe peace meeting. Báwo ni kò ṣe ní. Nígbà tí èèyàn wà nílẹ̀ Yorùbá ń bí tí ń ja pororo eléyìí tí ń jẹ yìí, tí fùfù tí ń jẹ yìí, tí àwọn ọmọ tó jẹ́ ìran Iran gan táwọn gan jubilate pé Ọlọ́run ṣe wọn o àdúgbò bíjọ Abacha kú ni ní Nàìjíríà, níjọ́ tá Abacha kú ẹ wá wojú títì Òṣogbo ló ká mi mọ́ mo mọ tójú rí lálẹ́jọ́ náà àsùn tílẹ̀ fi mọ́ tá a mọ̀ pé ìrìnàjò wá sí kẹ̀ẹ̀kan tó yóò padà ṣẹlẹ̀ sábíọ́lá náà. Àṣẹ abámọ̀jọ́ náà ní lọ́ọ̀nù ni ààrẹ Abíọ́lá ló yẹ ká máa sá, kì í ṣe jubilation ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀. Ẹ̀rí sì máa fi hàn yín àwọn ará Iran nínú wọn dùn ní pọ̀wọ́ ba Al-Kanini àbíkán gbogbo ẹ̀ títí ń fayé ní wọn lára tóun wá ń jẹ̀gbádùn. Àwọn ọmọ promise yín lálùjánnà, àwọn máa gbádùn ní ayé, wọ́n mọ̀ jíkẹ́yìn mọ́ retí ọ̀run. Ẹ̀rí àwọn ọmọ ìlú wọn sì bọ́ sí jubilate. Jubilation lẹ́ ń wò ní different corner káàkiri ayé gbogbo bí tẹ̀wọ̀n ìdí iṣẹ́ ìrànlọ́ ti ṣẹlẹ̀ o, ibi tó ti ń ṣe hàn pẹ̀lú mọ́tò yẹn nìkan ló ṣẹlẹ̀ ní ìrànlọ́ yòókù outside Iran ní country míì nínú wọn náà ti làwọn ọmọ Iran ti jubilate pé Ọlọ́run bá wọn ṣe ogun àwọn. Ṣé ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí kéèyàn kan Nàìjíríà yẹn kan ṣoṣo báyìí kó wa máa ṣèdárò Iran ní Ìwó, kì í tún ṣe gbogbo Ọ̀ṣun, Ìwó nìkan lẹ́ni yẹn wà. Ṣé ẹni pé nìyẹn ní ìdí àmójútó ìjọba, ó ní ìdí àmójútó bí kéèsì Boko Haram ṣe bẹ̀rẹ̀ rí o tá àbọ̀ ń bẹ̀dọ̀ ní kéèsì ọkùnrin yìí ní ìdí àmójútó. Tẹ́ ẹ bá ń wò ó ràn tí bá ń bá lọ báyìí ká má fi ogun yẹn jalè Yorùbá ja Nàìjíríà gan láwọn orí tẹ́ ń wò yìí kò sí ní wọlé náà o, kì í sì sọ nìkan ni ara wọn ìran Gúnmi, ara wọn ni Sọ̀tà Sókótó, ara wọn ni kí lórúkọ ilé tó wà l'Ógbómọ̀ṣọ́ yìí Tọ́líà ti sọ pé àwọn ó pa èèyàn ni téèyàn bá fi lè kó nínú Islam pé pa ni. Ìjọba sì ń fetí gbọ́ báyìí, ìjọba Nàìjíríà ẹ̀ ń fetí gbọ́. A ti mọ̀ pé tá a bá ti wà lásìkò election báyìí ìjọba yìí serious mọ́ irọ́ lẹ́ẹ̀ máa pa faraàlú, yìí serious pẹ̀lú aráàlú mọ́ torí ẹ̀ mọ̀ wojú rere àwọn èèyàn. Gbogbo tó bá yẹ kí ẹ mójútó báyìí ẹ̀ ní mójútó, òun lẹ̀ ń rí yìí o.
ewu wà ó lóko alóńgẹ́ fúnra rẹ̀ àsan ewu ni. Ẹgbọ́n tí arákùnrin ọmọ Iran yìí gan tó nǹkan fẹ́ náà rẹ̀ sọ pẹ̀lú ọ̀rọ̀ Iran níbi títí yànnàná yẹ àwọn èèyàn tí ń ṣẹ̀sìn pé inú àwọn èèyàn dùn láti pé ọ̀gọ̀rọ̀ èèyàn like 60% ló ti kó nọ́ọ̀sì Islam ní Iran tán padà lọ sí ìṣẹ̀ṣe wọn orírun wọn. Ẹ gbọ́. That 60% of Iranians are not Muslim anymore. And the reason for that is that because they've lived under the Islamic Republic and they've seen how bad things are and how they force Islam onto people, people are starting to reject it. In Iran, if you go and protest, they'll shoot you in the head. Just like that. Just like that. So it's not a joke. But the fact that people still do it, it shows how courageous they are. And sometimes we need to understand what's happening inside Iran right now. Imagine a country in which people don't have gas, don't have electricity sometimes, don't have water sometimes. One of the richest countries in the world, by the way, Iran. And the reason is because the government is incompetent, but also they're doing it maybe on purpose to keep the people low. Ṣẹ́yìn rí báyìí. Mo rántí ìgbà kan tí mo dérò Mọ́ríkàsì bá ń ṣe wáàsí tí bá ń sọ̀rọ̀ pa àwọn àdéhìtì kan. Mọ́kà gan fúnra lára wọn tó jẹ́ Saudi. Wọ́n yìí fẹ́ rí àwọn tírà wọ̀nyí lọ́wọ́ àwọn àfa wọn kan máa kó kiri. Ìbànújẹ́ ọkàn ni máa ń jẹ́ fún wọn tó rántí rí ọ̀la àrìn àjò yẹn wípé àwọn táwọn kó kíní ilé lọ́wọ́ wọ́n tọ́ ìlú wọ́n ba ìlú jẹ́ máwọn lórí. Mọ́kà gan wà very careful pẹ̀lú àwọn pípù yìí. Wọ́n wà very careful. Nàìjíríà wá dákẹ́ àwọn wò wọ́n ràn pé kò sí tí ó ṣẹlẹ̀. Ó léwu o òní ọjà gbádùn dòní. Ẹ wá wo ọmọ tí kíní yẹn ń bí táwọn ní láwà ní pélébé yẹn ẹ wá wo tí wọ́n ń bí sínú sísítẹ́ẹ̀mù tiwa lénìí. Ẹ wá wo nǹkan tán bí. Bí wọ́n dùn yàn lọ́rùn wọ́n ṣe bísímìláì bí wọ́n jẹ̀bá lù yàn wọ́n ṣe Allahu Akbar. Adẹ́fẹ́tì ara wa gbọ́. Ojoojúmọ́ làwọn ọ̀dọ́ dẹ̀ ń pariwo pé àwọn òṣèṣì Islam mọ́. Gbogbo yìí ṣe fi ti ara yé gbọ́ ṣùgbọ́n tó yẹ kẹ́ tó ṣe ẹ̀kọ́ tó ṣe. Ẹ̀rọ dòdò ọ̀rọ̀ ńlẹ̀ mójútó. Irú àwọn sàràfàdé tí máa díjú kan sọ̀rọ̀ yẹn. Irú ẹ̀ yẹ kẹ́ ti pè lẹ́jọ́. Gbogbo àwọn àṣìṣe ń ta ko ìṣẹ̀dálẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó yẹ wọ́n ti pè lẹ́jọ́ sí. Bí ká ọmọ kí bàbá rẹ̀ ká ìyàwó mọ̀ kí ọkọ rẹ̀ mọ́ pé ọkọ tó bá ti lè lọ sílẹ̀ sí mi ìyàwó rẹ̀ nílẹ̀ àti fílẹ̀ lọ. Àwọn wáàsí burúkú báyìí ó yẹ kí wọ́n pè yí jókòó lé lórí. Ṣùgbọ́n ta lẹ́nu náà tó fẹ́ ṣe nítorí ọ̀rọ̀ òṣèlú nítorí àìsódodo ta lẹ́nu náà tó dánwò rẹ̀ wò ta lẹ́nu tó fẹ́ dánwò. Ìdí ni tí bẹ́ẹ̀ táwọn èèyàn ṣe ń bẹ̀rù Muslim ticket pé result tí ó mú wá òun là ń rí result rẹ̀ là ń rí. Kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ bí ọ̀sán Bọ́lá Ahmed ti débẹ̀ ẹ̀ lè gbọ́ láyé kí wọ́n pè é jókòó pé ntọ́ ṣe lánàá yẹn nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn yìí ṣe bẹ́ẹ̀ kó dáa. Àgbọ̀ rí ẹ̀dẹ̀ ẹ fẹ́ continue láti máa protect life and property. Kí ni assurance pé ẹ̀ protect life and property tẹ́ bá tó padà débẹ̀ lẹ́ẹ̀kejì lẹ́yìn tẹ́ ẹ̀rọ òdodo lónìí tẹ́ sọ̀rọ̀. Òun nìkan tó ń ká àwọn èèyàn lára nípa ètò ìṣèjọba yín ó ń ká àwọn èèyàn lára gan torí kò yí àwọn èèyàn sí. Wọ́n wù pé opportunity ìbá wá fún yín lẹ́lẹ́kejì bó tẹ̀ jẹ́ pé wọ́n rí pé ẹ fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n tẹ́ bá lẹ́lẹ́kejì ṣé kìí ṣe bí ìyá ó ṣe máa tó jẹ́ wá lọ rèé ṣé kìí ṣe pé pàdé ọ̀rẹ́ dà. Bẹ́ẹ̀ ṣe Yorùbá kan tán ló ń pinlẹ̀ Ọ̀ṣun lásìkò bàbá wọn Oyinlọ́lá wọ́n ní ìjọba fẹ́ pàdé ọ̀rẹ́ dà. Torí ẹ̀ ló jẹ́ káwọn máa kígbàjáre o ìlú ò fararọ o ní ibi ìjọba ìlú kan náà àwọn Boko Haram gbé ọmọ kọ́pà yẹn èdè Haúsá gan ló ń gán sọ lẹ́nu wọ́n dẹ̀ pọ̀ ọmọ nọ́ọ̀tì ni tí wọ́n jí gbé aṣọ kọ́pà ń bẹ lọ́rùn ẹ̀ ni wọ́n lu gbogbo aṣọ yẹn ya mọ́ lójúgun wọ́n tó tẹ̀ ní kùn mọ́lẹ̀. Àmọ́ fọ́nrán wọn tẹ̀yìn náà wò ń tì kọ́pà ìtẹ́sìn Islam ń bínú sínú sísítẹ́ẹ̀mù yìí tá à ń pariwo ètí ń bí nìyẹn ètí ń bínú. Irú fọ́nrán yìí náà yóò máa lọ sórí atẹ́gùn ayélujára títí Trump ó fi rí gbogbo àgbáyé ìjọ àgbáyé ó rí ẹ wá ní kò ní jẹ́ Nàìjíríà ló jẹ́ next
episode ibi tí àwọn Trump yìnbọn lù tí wọ́n yẹ bọ́ǹbù lù after Iran nítorí àwọn karabani. Adẹ̀ ń sọ ní gbogbo gbà à ń sọ gbọmọgbọmọ àwọn kìíní yìí ó léwu kò bójúmu ṣùgbọ́n ààrẹ yẹn sọ̀rọ̀ àríjọba sọ̀rọ̀ ń parẹ́ everybody can keep mute. Wọ́n lé cost 2027 kiri. Ìṣòro tá a ní lórílẹ̀‐èdè yìí nìyẹn o. Ìṣòro òṣèlú nìkan ni problem wa. Tó bá jẹ́ pé kò sí tó ṣèlú ń bẹ̀ ni gbogbo nǹkan yòókù ni ó níyanjú because ẹ máa ra àwọn èèyàn tẹ́ mọ̀ kó lè sọ ọjọ́ ọ̀la ìlú ìṣẹ́lẹ̀ kùkùn ẹ dẹ̀ fi wọ́n lẹ̀ wọ́n máa rìn sábà fandafanda wọ́n máa ṣe jẹ tó bá wù wọ́n. Àwọn tí bá wá ronú bí ìlú ó ṣe dáa tá bá wá ṣe mistake kékeré kan ẹ máa fọlọ́pàá tẹ́tí wọn DSS tí ó ti sáré bá sí wọn wọ́n ti máa ṣe kírakíta. Àwọn èèyàn dẹ̀ pariwo lójoojúmọ́ lọ́tọ̀ lọ́sì. Bàbá area kan tá a tún fẹ́ kẹ́ bá abójútó nìyẹn o kó tó lè pa máa gbẹ́lu ní 2027 ẹ̀ bá abójútó ọ̀rọ̀ yìí security ó wà very very important. Ẹ̀yin gan lẹ́ni là ń gbọ́ pọ́lọ́ tó ń lo yọ yín nínú Aso Rock wọ́n fẹ́ poison yín wọ́n fi kú lọ́yìn àwọn ará abẹ́ náà dẹ́ ní àwọn ará abẹ́ yìí ni lẹ́fù mọ̀ pé wọn ò ṣeé ṣe láàánú lẹ́yìn náà bá wá ṣe ní pátápátá láàfọ́jú kùnàkùnà ládẹ́tẹ̀ tójọ ojú ọ̀rọ̀ bá fọ́ bàdàbàdà ni ó máa wò òun ni tá à ń dọ́gbọ́n sọ fún bàbá ẹ mú nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ àárín yẹn tẹ́ ẹ bá ní kẹ́ wò níran ó lè gbọ́n mọ́ yín lọ́wọ́ ìdí nìyẹn tí ń gbà wá ní gbogbo gbà ẹ wo tọmọ kọ́pà tí wọ́n ń nà ànàyípolẹ̀ sẹ́yìn náà rí abiyamọ wo ní òrìrú eléyìí tí lórí ó dùn láìpẹ́ ní Yaka Lẹ́kìtì jáde pé ọmọ òun wọ́n jí gbé nílùú tó ti lọ sáàbù now kéèsì NYSC yìí ti ń bọ̀ wá sí state tí wọ́n ti scramble ẹ̀ torí èmi tí mo dúró yìí omi ò gbọ́dọ̀ parọ́ fún yín wọn ò ní gbé lẹ́tà lọ́mọ mi lọ́wọ́ lọ́la ń sìn pé kó wá lọ sáàbù ní Katsina àbí Sokoto kémi ojú ó lọ kò possible pẹ̀lú condition tí Nàìjíríà wà àfi tí Nàìjíríà bá yí padà mi ì níjó lọ o tí wọn ò bá ti bá ń fún onímọ̀ kankan nílẹ̀ Yorùbá yóò gba exception letter tàbí ká fi gígùn ẹ gbọ́dọ̀ wá gbọ́dá sí òbí tí ò bá ti fẹ́ fojú sunkún ọmọ rẹ̀ nílẹ̀ Haúsá kó má jẹ́ káwọn ọmọ rẹ̀ lọ sáàbù nílẹ̀ Haúsá o purpose tàbí gbé ètò ìjáde lálẹ́ yìí nì ẹ ta àwọn èèyàn wa lólobó káàkiri ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba ẹ má jẹ́ kí Yorùbá kankan lọ sáàbù nílẹ̀ Haúsá mọ́ ẹni bá wo kínní fídíò tá a wò tán yìí àríkọ́gbọ́n ńlá kan ni tẹ́ ẹ bá ṣe ìjọba ò ní mọ kéèsì lọ́rùn wọn à ní mọ̀ lọ́rùn ṣẹ̀pẹ́lẹ̀ pé náà ń kéde pé àwọn wá ọmọ tí ó wà bá wọn ṣe INEC officer táwọn fi ṣe ètò ìdìbò lọ́dún tí ń bọ̀ ẹni bá gọ̀ọ́nù yín kò fọmọ rẹ lẹ̀ kí ló rẹ mọ̀ ọ̀dùn fọmọ tí gba aṣọ kọ́pà kò filẹ̀ kọ́ ọmọ lọ́lẹ̀ Haúsá ẹ má jẹ́ kọ́ ọmọ kankan jáde kúrò lákàtà yín ibù ilẹ̀ Ìgbò ẹ má jẹ́ wọn lọ ẹ jẹ́ kọ́ kò dó sí tẹ́rítìrì rẹ̀ kó wọn sáfù ń bẹ̀ tó bá yẹ pé tó bá gbà tí ó gbà nìyẹn ẹ̀jẹ̀ àṣebẹ̀ kó lè níyanjú kò sẹ́ni tó gbàdúrà láti fojú sunkún ọmọ rẹ̀ Ṣèyí ọmọ bàbá Bọ́lá Ahmed Tinubu security gbogbo security Nàìjíríà ní kórè kiri security bẹ́ẹ̀ lọ ní tẹ̀lẹ́yìn tẹ́ ń fọ ọmọ yín lẹ̀ lọ sáàbù ilẹ̀ Haúsá lọ Sókótó lọ Kánò lọ sáàbù ẹ̀yin lẹ̀ ń gbèjò orúsara yín o òdòdó tí èmi sọ jù bá ń lọ lórí ìkànnì lálẹ́ títí táfìmọ́ mákọ̀tún ètò mi wá lórí ìkànnì yìí èmi ti yín tòótọ́ bàbá àṣà.